Kàn imagine pé àdánwò ní kálukú wọ́n wá ní kí wọ́n kọ sínú pépà kó ní kálukú kó àdánwò rẹ̀ sínú pépà lọ́tọ̀ọ̀tọ̀ kó wá ra roborobo kó ní kálukú wájú àdánwò rẹ̀ kalẹ̀ àdánwò tẹ̀yẹ̀ kọ sínú pépà káńkọ́ gbì tí ń dà yín láàmú ẹ kọ sínú pépà ẹ ra rododo èmi náà kọ tèmi sínú pépà mo ra rododo n tó ń pọ oníkálukú lẹ́kún ni o ẹ̀yin náà kọ tẹ̀yin náà sínú pépà ẹ ra rododo sínú pépà oníkálukú náà kọ tiẹ̀ sínú pépà lẹ́yọ kọ̀ọ̀kan àdánwò ayé rẹ̀ tó jẹ́ gbáǹkọ́gbì tí ń bà nú jẹ́ ó kọ sínú pépà rododo oníkálukú wájú lẹ̀ káwá dà sínú kéka sí ká ro pọ̀pọ̀pọ̀pọ̀ káwá dà alẹ́ padà káwá ní kó oníkálukú mọ̀ tún mú tó bá má dánwò ẹlòmíì tó bá sí fún ara rẹ̀ ló mọ̀ wá dánwò rẹ̀ kì pé gbàngbé àdánwò mi padà o àìmúkùmùmú yìí tọ́lá àdánwò tiẹ̀ tó báyìí ní ìyí tí sì ń bà ọ́ nú jẹ́nu tó ló pọ̀ jù àgbákò tí ń ṣe ẹlòmíì tó bá sì mú gbàgbó ló mọ ìyàdánwò rẹ̀ problem mi ni o please I need my problem give me my problem back àwọn bá mi láàmú àṣẹ́nu tí ń kóòdù tí ń kí fọlọ́hún ntẹ́lómi sì ń kó tí ó hàn nínú skin rẹ̀ tí ó hàn nínú àwọ̀ rẹ̀ tí ó hàn níbi ìmúra rẹ̀ ó tún lè jókòó sáàrin yìí sì tún rẹ́rìn àwọn àgbà àdúrà àdánwò yìí ń kọ̀ ó sì ṣe sùúrù lélẹ́rì kò sí kú olójú ọ̀nà tọ́lọ́hún kò sí wa wù kò sí ẹsẹ̀ gbé irú ẹni bẹ́ẹ̀ lọ́lọ́hún máa ń padà ń fi àṣeyọrí jìnkí wọn ìjọ́ta àṣeyọrí wọn bá wá dé yóò yá ayé gan lẹ́nu ẹ̀ máa tán kí ó tún kọ̀kọ̀ in tó dùn ló ṣe post bẹ́ẹ̀ ló lẹ́ni tí ń post ibi títí ń sunkún fọ́tò ẹnìkan tó rí tó like tó ló sweet hun 100 fọ́tò ló yà ẹyọ̀kan tó rí yọ ń bẹ̀ nù 99 ni ò bọ́ sí ẹyọ̀kan tó rí edit nù tó tún ṣe bọ́ sí ẹni ó post ibi tí ò ti dùn wò kò sẹ́ni tó wo fóònù rẹ̀ tó tún wá wò pé sẹ́wọ̀n náà ló rí adìràdíyàn yìí kò ní post yùn ibi ìdùnnú ni máa ń dùn post gbogbo ìdùnnú tọ́lọ́run bá yọ̀ǹda sẹ́ fún ẹnìkan tó wá rí bi celebrate rẹ̀ níta ẹkùn kọ̀kọ̀ ká ti pa tó lágbára ó ṣe sùúrù lélẹ́rì ni lọ́lọ́ fi fún láti yọrí dùnnú bí yẹn bá mọ dédé ìdẹ̀ra tí ń dúró de òun ni kò ní kí fọ́lọ́run lérí ìnira tí ń go through lọ́wọ́ nínú ayé náà láti máa kan wàhálà ayé eré ilẹ̀ ayé náà nìyẹn ti ń kan wàhálà ayé yọ́ tó bá ti bọ́ sínú ilẹ̀ ayé ó máa kan wàhálà nù ilẹ̀ náà kò síbi tó wàhálà tó ní kan wàhálà kọ́dà kó bọ́ sí sánmọ́ wàhálà ń bẹ́ẹ̀ bó ni ò sí wàhálà àlìjánnà gan problem wà ń bẹ ọlọ́kan ká kó fún wa ni àlìjánnà kọ́lá nàbí Ádámù wa kó tó wá sáyé ni ìdùnnú ló gbé bọ́lẹ̀ sẹ́dùnnú ló gbà nàbí Ádámù bọ́lẹ̀ láti àlìjánnà wọ́n hàn lè mọ̀ bọ́lẹ̀ ń bẹ̀ òun náà ni ibẹ̀ ló ti kan problem tó fi wálẹ̀ eré ilẹ̀ tó wá wà òun gangan ilẹ̀ òun gangan lọ́lọ́run wá fi punish ànábì Ádámù ń tó ṣe tí ò dáa yìí punishment rẹ ibi tá ti fìyà jẹ ọ́ náà ni kò mọ bọ̀ wá sí ilẹ̀ eré ilẹ̀ tọ́lọ́run ti ń punish yẹn láwa eré ilẹ̀ tó jẹ́ punishment ìwọ ló wá sọ pé ó wà bọ́ ń bẹ̀ wọ́n ní punish rẹ díẹ̀ ìpìlẹ̀ ayé náà punishment ni tọ́lọ́run dáyé fún ó dá fún punishment ni ẹni bá ti ṣẹ̀ lókè ilẹ̀ ńlẹ̀ láti bá ilẹ̀ ńlẹ̀ òun la wá àdánwò wa ní kàn wá lórí kálukú ò ní kan tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kọ́wọ́ rẹ̀ tó tẹ̀ is impossible. anilira ibi dáríla àtàdà àdà. àmọ́ tó fi bọ́ nínú ewu gbà òun náà ni kò má tẹ̀ fún ewu gbà bí bàbá ṣe ń ti ọmọ bá òfin kò sí bẹ́ẹ̀ ewu gbà ṣe lè pọ̀ tó má jẹ́ owó ọ lọ má jẹ́ ká gba ara àdánwò owó ọ lọ má jẹ́ kí pọ́blẹ́mù ayé yìí kó fi ọ́ dájọ́ má jẹ́ káwọn ọ̀tá fi ọ́ sínú àwọn tí wọ́n fi kàkáùntì ní tó bá fi dín náà ló fi má jẹ́ kó má sùn mọ́ náà ni ojú oorun rẹ náà fẹ́ gbànú má sùn mọ́ ohun òfowó náà ló ń sùn má jẹ́ oṣù àlàáfíà náà ni àlátó látẹ́sùn tiẹ̀ tún ríbi tají òun gbóore ni wọ́n lu ẹlòmíwọ̀n jó ríbi tají wọ́n dì mú ni pé wọ̀ ó fẹ́ tají wọn jó tají ó jẹ́ ìyàwó pé kó tó tají ẹlòmíì ńlá pé òun jábọ́ lérí 2 billion story ó fẹ́ jábọ́ báyìí ló tají ẹlòmíì sì ni wọ́n rí pé ó jábọ́ òun kó tó tají kí n kọ́kọ́ fọ́ lójú àlá náà kọ́lá tó bá fẹ́ tú àlá òun yóò tú mọ́ pé wàláhì nígbà tí mo sì jábọ́ kí ló wá ṣẹlẹ̀ sóòtá ìtají o mo lálàá gbóòrò òun fọ́ o wọ́n kọ́kọ́ jó ká láwọn come true lójú àlá náà alẹ́ ẹlòmíì wọ́n jó come true lójú àlá òun kan tó túlẹ̀ òun náà rò mẹ́jọ bó ṣẹlẹ̀ o ẹlòmíì lálàá pé òun sinra rẹ̀ lójú oorun ó sinra rẹ̀ ó lálàá pé òun kú ó tún lálàá pé òun bẹ́rẹ̀ ara o wọ́n jó pé síbẹ̀ ni kó má wàá tẹ̀ kó má gbà òun ìfi yé ń pé wọn náà came prepared ó wà prepared. ṣé kí wọ́n fẹ́ kó lè rí láyìn. ó ní dèdè ibi tí yóò dúró sí tékèwé àánú ọlọ́run ti kàn yẹn. táyì jà ń padà sórí tó bá ti kú lórí láyìn ó kàn máa ń náwó ni wọ́n ní pé fún ọ. ní táwọn ọ̀tá sì fẹ́ gbìyànjú náà nǹkan kan shift rẹ kó tó bá ti kú nẹ́tíwọ̀kì ó kú lérí rẹ. wọn kàn ní róòmù mọ́ni. signal ní sí lérí tiẹ̀ mọ́. ká má gba ọkọ̀ lérí láyìn òun náà ni kò dira chimi kò wà dígbí. ọ̀tàjẹ́ lùdí lè ṣáàmì tí iná orí ìhùn. àtàjà lùdí lè ṣáàmì tí iná orí ìhùn. kò sí bí nira ayé rẹ sì lè pọ̀ tó ẹ̀rín ni wọ́n máa fi ayé o àwọn kan tí ó jíjà wọn pa àwọn rí ṣe nínú ayé náà nìkan rẹkun lẹ́nu ẹ̀ ìjọba bá ti rí pé o sunkún àìnú wọn kódà wọn fẹ́ mọ̀ ó sà ti kọ́kọ́ sunkún náà ó ké gbàǹjarì ọwọ́ ti tẹ̀ wọ́n ti wíìnì lọ́dún. àjálùdí lè ṣàmì tí náà rí wùmọ́. tọ́lá wọn tá fẹ́ fi ọ́ ṣe yẹ̀yẹ́ pọ̀ àgbémára rẹ òun ni o máa wá fi hàn wọ́n yíò gan pa ọ̀tá ju ìwọ lọ wọ́n ń gún wọn kẹsẹ̀ ìgbà wọn ló tún wá sẹ̀ lọ gbàsọ rẹ lọ́dọ̀ cleaner dry cleaner ó tún wá gẹ fìlà rẹ tún wá ń wò bí gíláàsì lérí ìbàjáàjì tó wà òun náà kọ́dọ̀ ó ní tì kọ́dà bójá sípò ń fẹsẹ̀ yín náà ni ẹbí tún ṣe ń yẹn ẹbí tún ṣe ń yẹn ọ̀nà gbà ó sì wà lérí ilé ayé náà ó dẹ̀ ń fìlì ẹ̀ ò jẹ́ mọ̀ ní yóò náà pa wọ́n kù. pátájà lùdí. wọ́n gún ọ díẹ̀ bẹ́ẹ̀ sáré kígbe yé wọ́n mọ kígbe yé lọ ni wọ́n mọ tẹ tọ́tù yé òun fún ọ ni yé ẹ̀yọ̀ kó di yé yé tó bá di yé mẹ́ta yóò padà dorin bọ́ná bọ̀ yé 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 yé
yeye kò tán mọ́nu. وتجلد wọ́n sọ ọ́ di bíìtì mọ́ lọ́wọ́ ni wọ́n fi díje sí ní tí wọ́n kí bíìtì bọ́nu wọ́n gun ọkọ̀ṣẹ́ díẹ̀ ó ṣe yé wọ́n fi yé méjì kún ó di yé tí yé bá ti pé mẹ́rin díje ó kàn wọ̀ ni bíìtì wọ̀nu ẹ̀kọ́ ayé tiẹ̀ ó di tán jó sí. للشامتين أريهم أني لريب الدار لا أتدع